so bó ṣe rí ni irú kan báyìí tó dẹ̀ ṣẹlẹ̀ dẹ̀ ní eléyìí fi hàn pé framework lásán ni ó fi hàn pé framework lásán ni because bó ṣe ń bí question lọ́wọ́ rẹ̀ òun gangan ló tó kọ́ ń dá answer gan fúnra rẹ̀ gan ọ̀rọ̀ tí ọba yẹn máa sọ òun gan ló ń ti sí lẹ́nu so irú kan báyìí dẹ̀ ní nítorí wọn ti burú kan báyìí mọ́ àwọn tàná wọ́n ń tọ́nà létí ẹ̀ ní pé àtòyí wọn àwa tó ní àtọ́nà létí ẹ̀ mọ́sẹ̀ a lè gbà kán wá tẹ ojú àwọn kan máa tẹ̀mọ́lẹ̀ a lè gbà kán máa bà kan tí wá kán máa bẹ̀rẹ̀ láti máa fi máa gbé nǹkan nìkan lárugẹ ìgbà tán lè ṣe ti kọjá kò sáyè fún yẹn mọ́ báyìí ayé tẹ̀sùmọ́lẹ̀ ti kọjá bó bá tẹ̀sùmọ́lẹ̀ báyìí ara fẹ́ pa ẹ́ ni ayé gbé kíní kan kò sáyè fún gbogbo dáadáa bẹ́ẹ̀ mọ́ ẹ lè máa bú abáńlá ọba tiwa kí máa sọ̀tà pé ká fọ́ náà pé ká máa wòyìn ká máa kí n kúṣẹ́ rárá wà lè kí n kúṣẹ́ rárá tó bá gbá mi lójú ọ̀tún aláyé máa gbátọ̀ láti tòṣe papọ̀ ni so a máa jẹ́ kó yé wọn ni so tábà ṣe ń rá wọn post wa ẹ jẹ́ ká máa ṣí ẹ̀ kó máa kàn wọ́n lára àwa fẹ́ kó máa kàn wọ́n tẹ́ bá dẹ̀ ti lè rí any post tiwọn náà yálà àǹfààní pásọ̀ ni ẹ ṣí ẹ̀ kó káwa náà fún wọn ní feedback padà wọn lọ́rọ̀ lẹ́nu ọlá pé adákẹ́ fún wọn à ń wò wọ́n lójú ká máa rí pé bí àwọn lọ́rọ̀ kan lẹ́nu wọn lọ́rọ̀ kankan lẹ́nu wọn mèsì ọ̀rọ̀ wọn lé sí ọ̀rọ̀ torí pé kí ni Yorùbá tán sọ òye wọn nímọ̀ nípa Yorùbá tán sọ àmọ́lá pé pásọ̀ wà lórí ọ̀tá ó dẹ̀ sọ̀rọ̀ for a good 4 hours 3 hours kò dẹ̀ wá sí anybody tó sọ pé sir I have a question lójú pásọ̀ yẹn gbogbo nǹkan tó sọ bẹ́ẹ̀ náà lórí náà bẹ́ẹ̀ dẹ̀ gbogbo nǹkan tó sọ yẹn ó lè wrong so kò sáyè fún pé bóyá a fẹ́ máa ignore gbogbo nǹkan tí wọ́n ń sọ mọ́ àwọn torí mò ń rí most of them wọn tí wọ́n wọnú jẹ wẹ́ kò yẹ ká mọ̀ reply aláyé yìí tá máa ṣe láti bẹ̀rẹ̀ sí ní ṣe yìí ẹnì kò sì lè dá wa padà pé ká má ṣe mọ́ nǹkan tá máa ṣe ní àsìkò sọ̀rọ̀ mọ́ gbèsè ó ti kọjá tọ́ ní gbèsè ó ti kọjá àsìkò tá a wà yìí sọ̀rọ̀ kó gbèsè ní wèrè lèyàn fi ń wo wèrè nígbà míì torí wèrè títa lèyàn fi ní ti nígbà. àjèjì àtàṣà àjèjì kúrò nílẹ̀ Yorùbá wa lè dákẹ́ o. ok network ló drop ẹ̀dá kan jẹ́ ká power tap gbólé ẹ̀dá kan jẹ́ ká power tap èmi kọ́ ni mo drop yín tẹ́ ń jábọ̀ network ló ń drop yín o ẹjọ́ ẹ jẹ́ ká power tap ká dẹ̀ share life mo fẹ́ bẹ̀rẹ̀ bẹ̀ wá so bó ṣe rí nìyẹn àsìkò tá a wà yìí àsìkò sọ̀rọ̀ sókè gbogbo ilé ẹ káàárọ̀ o. ó gbà tó máa mi ẹ káàsán máa ṣe wà pa wọn. ẹ kàn lọ ṣe rí Yínká Ayefele yẹn kò gbúdọ̀ lọ láì jìyà kò gbúdọ̀ mú jẹ wọ́n ti mú jẹ tipẹ́ kò gbúdọ̀ mú ilé jẹ. Please let power tap and share. kò gbúdọ̀ mú ilé jẹ tó bá mú jẹ á jẹ́ pé ìṣẹ̀ṣe tó wọlé nìyẹn. kò ṣe lè mú jẹ. torí eléyìí is a huge lie. torí pé ìdí Christianity ló lórí burúkú ẹlẹ́sẹ̀ kan yẹn ti ń jẹ́. ó ti mọ̀ pé ìṣẹ̀ṣe ti fẹ́ gba bí ìṣẹ̀ṣe bá ti tí Islam bá ti wọlé orí Christianity náà tó ń bọ̀ òun ló jẹ́ kó máa ṣe tó ń ṣe yẹn. gbogbo nǹkan tí àwọn bàbá wa aṣíwájú wa bá ní agbára láti ṣe ni kí wọ́n ṣe lórí ọ̀rọ̀ Ayefele òun gangan máa wọlé ni. àṣẹ wà. a ti ń gbúròó ẹ̀ tẹ́lẹ̀ kò sí àfi tó bá ṣe pé kì í ṣe abẹ́ àfi tí ìbá ti ṣe abẹ́ obìnrin ló ti jáde ló dẹ̀ kú. tó bá ṣe pé abẹ́ obìnrin ló ti jáde tó wá hurú ìwà yẹn sí ilẹ̀ tí wọ́n ti ṣú tó wá hurú ìwà yẹn sórí ilẹ̀ tí wọ́n ti bí. Yínká Ayefele ó máa wọlé ṣín ní bí ọbẹ̀ páànù. àṣẹ wà. nítorí àṣẹgùn. èmi ò mọ nǹkan tí àwọn baba ńlá wa tí wọ́n ṣe fún wọn. ṣé oore kọ́ ni wọ́n ṣe ni? ọpẹ́lọpẹ́ Ògúnláká yí ọ̀sìn mọ́lẹ̀. onílé kánbùkàngò òde ọ̀run ló jẹ́ ká mọ nǹkan tá lè fi pako tá lè fi chako tá lè fi ohun gbogbo nípa irin òun ló mọ̀ nípa ẹ̀. ibi tá a wà yìí gbogbo culture wọn ni wọ́n embrace. àwa Yorùbá nìkan ni wọ́n kọ́kọ́ mú èṣù wọ́n rí orúkọ míì fún èṣù wa wọ́n láṣìtánì. wọ́n pe Jesus wọ́n pè ní Jésù wọ́n pe David wọ́n pè ní Dáfídì wọ́n pe Joseph wọ́n pè ní Jósẹ́fù wọ́n wá pe Sátánì wọ́n ní Sátánì wọ́n rí Sátánì fún wọ́n ní èṣù. àwọn Kristẹni
wọ́n fẹ́ gba gbogbo tó ṣe pé wọ́n rí láyé àwa Yorùbá tí wọ́n ń bẹ̀rù wa wọ́n fẹ́ kó gbogbo ẹ̀ dànù káwá dẹni yẹpẹrẹ ṣé kọ́lọ́run gbà wá ṣé àti dẹni yẹpẹrẹ ṣé bóun la ń tojú bọlé kiri bí ẹran léyà tá ń ságbági ságbá ọ̀pẹ kiri tá ń lọ ìlú onílùú tá ń ṣẹrú kiri ibi gbogbo tá a kéwú sórí tá a dẹrú nílùú àjèjì tá ń kó gbẹ́ kó tọ̀ kó ṣàgbépò nílùú onílùú àwọn iṣẹ́ ìgbín tí a lè ṣe nílùú wa òun là ń ṣe níbi tá a wà. bẹ́ẹ̀ ni o. ojú ìyànà fi ń wò wá àwọn tó wà nílé tó yẹ ká tiẹ̀ tún mójútó nǹkan tó wà bẹ́ẹ̀ wọ́n tún bá bẹ̀ jẹ́ àṣemalélé máa jẹ́ o ilé tí yín káyé fẹ́lẹ́ ṣe àtòun o bó ṣe pé wọ́n jọ ṣe wọ́n prógráàmù ẹ̀ ni whatever tó wù kó jẹ́ tí ó bá ti mọ̀ pé òun ò fẹ́ tó bá ti mọ̀ tí Ayefẹ́lẹ́ bá èmi ò ní pè ní Yínká toró Yínká lèmi jẹ́ mi dẹ̀ nífẹ̀ẹ́ pè ní tí Ayefẹ́lẹ́ tí ò bá ti fẹ́ wọlẹ̀ ìgbé tó ké wá sílé ayé tí ò bá ti fẹ́ ké padà lọ òde ọ̀run kó mú ẹnìyàn jáde torí tí wọ́n bá bí ọmọ tuntun ìgbé ló máa ké ìgbé ni tí Ayefẹ́lẹ́ tí ò bá ti fẹ́ kígbe ọ̀ràn tí ò fẹ́ kígbe oró padà sí ibi tó ti wá sóde ọ̀run bó ṣe ké wá sílé ayé kó pìrìsẹ́ǹtì tó wá ti mẹ́nìyàn jáde wàhálà kúrò lórí ẹ̀ mi ń ṣe oníṣẹ̀ṣe o mi ń ṣe ẹnìtì ṣùgbọ́n ilẹ̀ Yorùbá ni wọ́n ti bí mi ọmọ Yorùbá lèmi èmi iṣẹ́ ọmọ àtòkò wá balẹ̀ jẹ́ àwọn olórí burúkú lágbólé tí wọ́n bá rán ọmọ níṣẹ́ irú àfitọ́mọ jẹ́ náà torí kíní èló la fẹ́ ná lówó ṣé ká jẹ ká mu ká lo mọ́tò yìí tá a dẹ̀ mọ́ fi tó kù sílẹ̀ kó mú ẹnìyàn jáde ẹni tó pa ní 78 tí ìbá pé Nàìjíríà gan tó yẹ̀yàkuyà. ó wọ́ọ̀sì náà ẹ̀rẹ́ tó lè ṣòjú ká máa sá fún un ẹ̀rẹ́ ṣòjú ká máa họ fún un ká irọ́ kan ká máa sá lọ. kí journalist tó pèrè ní journalist ó interview èèyàn ó lóun pa èèyàn sórí òrìṣà ó béèrè orúkọ ẹnìyẹn ó béèrè orúkọ òrìṣà tó pa sí ó béèrè ìlú tó ti ṣe ó béèrè. ní láti máa gbolé wọn bó ṣe wà yẹn mo fẹ́ máa gbolé wọn. ó programu interview yẹn ni ṣùgbọ́n àsìkò tí orúkọ Yínká Ayefẹ́lẹ́ máa parẹ́ nílẹ̀ Yorùbá lélẹ̀. ìṣàrọ̀ kan ni torí mọ̀ pé tóun máa bàjẹ́. àsìkò torúkọ ẹ̀ máa parẹ́ lélẹ̀ ó dẹ̀ ti ṣe tán ó máa parẹ́ ni. ó tún wá jẹ́ pé táìmù tó yẹ pé ìwọ náà rí nǹkan tó ń lọ láàrin àwa àtàwọn ẹlẹ́sìn yìí. á parẹ́ bí he just want ó kàn fẹ́ fi yẹn bóyá ó fẹ́ fi boost career ẹ̀ ni kò dẹ̀ mọ̀ pé this time around karma ti catch on him and he's going to regret. parẹ́ bí sóni láṣẹ Èdùmàrè. lágbára Elédùmarè lágbára àwọn ilẹ̀ lágbára gbogbo ìgbárùn mọ̀lẹ̀ he's going to pay deeply for it lágbára àwọn tí wọ́n tẹ ilẹ̀ Yorùbá dó. Yínká Ayefẹ́lẹ́ máa pátápátá ni gbogbo nǹkan tó ṣe yẹn. torí obìnrin ló rọ́bìṣì pátápátá ni. àyàfi tó bá yẹ kó jábọ́ láti bí ọ̀rọ̀ Yínká Ayefẹ́lẹ́. ó wọ́ọ̀sì náà. ìyá mi Ọ̀ṣun ṣẹ̀ǹgẹ̀ṣẹ́ olóòyà àrùn àwọn ẹ̀dẹ̀ tó gbogbo ìmá mi ó gba tó má mi. okay mami okay mami more than now. Okay. Yeah. tó jẹ́ nǹkan tí mo fẹ́ sọ ẹ lè mú mi kúrò lórí ibẹ̀ kẹgbẹ́ lèmi sí bẹ́ẹ̀ ṣe. ẹ ṣeun gidi gan màámi adúpẹ́ lọ yan àmọ́ lóore nǹkan kò ní ṣe mí láṣẹ Èdùmàrè ọfà mi nígbà yín ẹni wáyà sán abiyamọ ní ẹgbẹ́ ní dáadáa ẹ ṣeun gidi gan so wọ́n ti ń ṣe tipẹ́ tá a ti ń fojú fo ilé mọ́ and movement dẹ̀ ti ń lọlé lórí bó ṣe wà yẹn ní underground látàrọ báyìí movement ń lọ lórí ká tó wọlé show ni movement ń lọ lórí tá a bá la bá dákẹ́ àbá. àbọ̀rọ̀ àbọ̀yè o. àwọn àfáà yẹn ìgbà tó máa àwọn àfáà yẹn wọ́n máa sọ lórí.
Àbọ̀rú àbọ̀yè o. Gbogbo àtọ ẹ dákun jẹ́ ká pa àtọ kíní yìí ọkọ Ẹ nẹ́tíwọ̀kì fẹ́ ló wá dúró ṣe fún bá wa ń da yìí. páàpù kí nẹ́tíwọ̀kì yẹn lè dá páàpù kí nẹ́tíwọ̀kì yẹn lè dá o. Charlotte network ló drop yín èmi kọ́ o. Ẹ jọ ṣé gbogbo wa ń gbọ́ mi báyìí. À ń gbọ́ nígbà. Àdúrà wa gbà o, ilẹ̀ Yorùbá gbè wá, ìṣẹ̀ṣẹ̀ á gbè wá o, ìgbárùnmọ̀lẹ̀ á sì kẹ́ wa o. Ìwúre ni o àdúrà kọ́ o a ti dá èdè wọn padà fún wọn o a lọ àwọn èdè wọn mọ́ o. Ọkàn wa balẹ̀ akúkẹ́rùmọ̀lẹ̀ ìgbárùnmọ̀lẹ̀ á kẹ́ wa. Àṣẹ wọ àṣẹ Tó wọ. ti yé. Ṣe rí àkọ́kọ́ mi mọ̀ pé màá bá live program mi mo kàn ń kọjá lọ ni mo rí i pé fídíò tí mo ti ń sọ mo ti ṣe fídíò méjì lórí ọ̀rọ̀ tẹ́ ń sọ yìí o. Èmi gan ti ṣe lórí bó ṣe wà Ṣé yín. tọ́rọ sáǹdì? Èmi ò mọ̀ pé nǹkan tó tiẹ̀ tó báyìí èmi come across ẹ̀ lórí péèjì Christian kan mo dẹ̀ ti bù sí lójú lẹ́sẹ̀kẹsẹ̀. Mo wá fẹjọ́ ẹ̀sùn àwọn àgbààgbà tó jẹ́ wòlíì lábẹ́lẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn tí mo fẹjọ́ ẹ̀sùn wọn ní kí n tẹ̀ sí lójú tán jẹ́ Christian ni ó. Torí pé nǹkan tó bí mi nínú ẹ̀ ni pé ó ní ṣèbéyàn kan ló ń fi èèyàn bọ òrìṣà yẹn àwọn oníṣẹ̀ṣe pọ́ìntì méjì tó jẹ́ kí n ṣe fídíò nìyẹn. Ó nígbà kan gbé àpótí ẹ̀rí níjọ́ kínní àná ó ní ṣèbó oníkálukú ń jáde nísìnyí àwọn olórìṣà ṣe rí nǹkan kan ṣe mo dẹ̀ ti jáde fún lẹ́sẹ̀kẹsẹ̀ mo dẹ̀ ti jẹ́ kó yẹ pé tó bá fẹ́ bá mi fà á mo ṣetán àti fà á já. Ṣé ń gẹ́tì kan tí mo sọ ìyẹn àkọ́kọ́ mo ṣẹ̀ wá ṣe fídíò eléyìí gangan mo ṣẹ̀ wá pòsì ẹ̀ pé tó yẹ pé wọ́n mú àwọn gbọ́mọgbọ́mọ tí wọ́n pa wọ́n lẹ́sẹ̀kẹsẹ̀ tí wọ́n máa fún wọn láàyè wípé kán máa lọ sí station kán lọ ọgbà ẹ̀wọ̀n kán máa padà dé láti wá repent wọn ò ní máa di wòlíì débi pé wọ́n á tún máa tún àwọn èèyàn pa tó wọ́n á dì testimony rádaràda. Torí pé ọ̀pọ̀lọpọ̀ gbọ́mọgbọ́mọ tí wọ́n múlẹ̀ ẹjọ́ mo fẹ́ ṣé ẹjọ́ ṣé wọ́n ń ṣe screen record ń fọlédùmarè bẹ̀ wá torí Ajéfúnkẹ́ tẹ̀ ń wé mi kí wọ́n tún live program anyhow o. Ok má mi kí n bí àbí ẹ máa bí Àdúrà bẹ́ẹ̀ ni máa. àgbà ṣẹ́rí tí wọ́n bá mú wọn tí wọ́n pa wọ́n at least wọ́n ti mú gbọ́mọgbọ́mọ kì í ṣe kékeré àìmọye muslim tó ti mú ní gbọ́mọgbọ́mọ àìmọye wòlíì tó rí èèyàn mọ́nú church tí wọ́n mú ní gbọ́mọgbọ́mọ àìmọye babaláwo tó gbéwé àkáǹtì bàbá ẹ̀ tó nínú ẹ̀ lòun ti rí oògùn tóun ṣe bàbá ẹ̀ dẹ̀ ti kú irú ọmọ yẹn ó yẹ kán gbé kán béèrè ìwé àkáǹtì yẹn kán wo ibi tí à ń fi ẹran èèyàn jó oògùn tó wà nínú ìwé àkáǹtì tí bàbá ẹ̀ kọ́ lẹ̀ fún àwọn investigation tó yẹ ká máa ṣe tí ìṣẹ̀ṣe fi máa mú nìyẹn ìyẹn àkọ́kọ́. Ìkejì ni pé mo dúró live program yìí mo bá àwọn kankan ẹ má bínú ẹ̀yin ìyá mi ẹ̀yin bàbá mi o mo kéré gan bẹ́ẹ̀ ṣe ń wò mí lọ́jọ́ orí everything lọ́gbọ́n mo kéré gan ṣùgbọ́n mo dúpẹ́ ipò tí òrìṣà òkè tò mí sí mi ì dẹ̀ jẹ́ kó rúbò mí ní agbárí. Àwọn kankan wà tó jẹ́ pé a lè ṣe nínú ìṣẹ̀ṣe ló wà peaceful jù láyé nínú gbogbo ẹ̀sìn ṣùgbọ́n kì í ṣe bí àwọn àgbààgbà wa kan ṣe ń ṣe. Ṣé rí ọ̀rọ̀ Yínká Ayéfẹ́lẹ́ kò ṣe Yínká Ayéfẹ́lẹ́ kò tí ì yẹ ká ṣe live program number one yẹ kán ṣe investigation wọ́n á gbé Yínká Ayéfẹ́lẹ́ jẹ́jẹ́ tí ò ní sáriwo fún ara ẹ̀ ló máa pariwo síta. Àbọ̀rú Wọ́n wá àbọ̀yè bèèrè o. ẹ̀ pé bọ̀bọ́ tó ṣe interview fún yẹn a fẹ́ rí bọ̀bọ́ tó ṣe interview fún yẹn a fẹ́ rí bọ̀bọ́ yẹn dẹ̀ máa sọ̀rọ̀ a máa make sure pé ohun yẹn papọ̀ mọ́ torí fídíò ó tẹ̀ wá papọ̀ kò kàn wá ẹni tí Yínká Ayéfẹ́lẹ́ bá provide ó máa provide ilé òrìṣà tó ń gba èèyàn lọ́wọ́ ẹ̀ number one Yínká Ayéfẹ́lẹ́ máa provide bọ̀bọ́ tó ṣe interview eléyìí ò sọ̀rọ̀ ìjà nígbà tí oníṣẹ̀ṣe kan jáde níjọ́ kìíní àná tó ń ṣépè fún onítíátà kan ó nítorí pé onítíátà yẹn sọ pé àwọn kan ń parọ́ all in the name of ẹgbẹ́ wípé wọ́n ń gbá ọkọ wọn létí wọ́n ń bọ́kọ wọn jà ó ní ẹgbẹ́ ò kì í ṣe nǹkan tí ò dáa ó ní ẹgbẹ́ dáa débi pé ẹgbẹ́ dùn ẹ má torí pé ẹjọ́ ọmọ ẹlẹ́gbẹ́ ká máa sọ pé ẹ máa sunkún ọkọ yín ò gbúdọ̀ ṣe lè kó gbúdọ̀ ṣe tọ̀hún torí pé sọ fún yín pé ọkọ ẹ ò gbúdọ̀ jẹ́ kó bínú ẹ wá torí ẹ ń da ọkọ yín ríboríbo ó tàn nǹkan tó sọ nìyẹn ṣùgbọ́n torí pé oníṣẹ̀ṣe ò farabalẹ̀ gbọ́ ó jáde ó ń ṣépè fún onítíátà yẹn mo wá jẹ́ kó yẹ pé tí onítíátà yìí bá kú lọ́la ṣe mọ̀ pé ọ̀run ẹ ló wà wọ́n sọ pé àwọn oníṣẹ̀ṣe ló pa torí pé mọ̀ pé àwọn onítíátà máa ń tojú bọ̀ kú bọ̀ wọ́n láwọn oníṣẹ̀ṣe kan ti bọ́ta wọn ní dárúkọ ti ẹnìkan o wọ́n ní gbogbo oníṣẹ̀ṣe wọ́n ní wọ́n lérí ikú mọ̀ tí fídíò ẹ̀ dẹ̀ wà everywhere lórí social media wáì tó farabalẹ̀ gbọ́ èmi ṣe pẹ̀tù sí fídíò yẹn jọ́ náà táwọn àgbààgbà ìṣẹ̀ṣe mẹ́ta tí wọ́n dá sí wọ́n ní àwọn understand kan tí mo sọ mo lè yẹ ká máa bára wa sọ̀rọ̀ mò ń sọ ó ní mò ń gbọ́ nínú nǹkan tí Yínká Ayéfẹ́lẹ́ ṣe kò tí ì tó pé abọ́ sórí live program ẹ̀ wọ́n máa gbé Yínká Ayéfẹ́lẹ́ tó pé abọ́ sórí live program ẹ̀ wọ́n máa gbé Yínká Ayéfẹ́lẹ́ gbìn wọ́n máa ṣe wọ́n sọ wá lẹ́nu Yínká gangan náà máa pè bọ̀bọ́ tó ṣe interview fún a fẹ́ rí hello Mr. Man
òrìṣà tó ń gba odidi èèyàn lọ́wọ́ ẹ yẹn ó máa mú wa débẹ̀ ta ló fi lélẹ̀ fún ẹ ta ló ní òrìṣà yẹn kí ló ṣẹlẹ̀ tó fi ń gbodidi èèyàn pẹ̀lẹ́ kùtùrù la fi máa múrúkọ àmúkùrù pẹ̀lẹ́ tá a bá fi wàdùwàdù ṣe nǹkan wá sọ wá lẹ́nu ìṣẹ̀ṣe dájú ẹ̀ sí ẹ bá kí n tàn yàn àáfà kan wọnú díẹ̀ mú mi lánàá ó lórí pé mo máa ń sòótọ́ ọ̀rọ̀ ó lóun dẹ̀ pray kí n padà di mùsùlùmí mo ní láyé bí alú tó bá dáyé àtúnwá mi ò lè di mùsùlùmí láyéláyé torí pé mo ti wà nú ìsìláàmù rí mo dẹ̀ rí àṣírí yín dáadáa mo wà nínú ẹ̀sìn kìrìsìtẹ́nì tí mo dẹ̀ ṣe ìrọ́bí mo mọ àṣírí yín dáadáa ìṣẹ̀ṣe ní ọ̀nà òtítọ́ kí ni kókó pásítọ̀ tó ń wọ sùtánà tó dẹ̀ ṣe ṣẹ̀ṣẹ̀ lábẹ́lẹ̀ kí ló tó kó máa ṣe ṣẹ̀ṣẹ̀ ní gbangba kí ni kókó àfà tó ń kírun tó dẹ̀ tún ṣe ṣẹ̀ṣẹ̀ lábẹ́lẹ̀ kí ló tẹ̀ kókó máa ṣe ṣẹ̀ṣẹ̀ ní gbangba ìṣẹ̀ṣe nìkan ní ọ̀nà òtítọ́ àti ọ̀nà ìyè Olódùmarè lọ́ba tó sìn òrìṣà à ń bọ ni òrìṣà wèrè tó ń bọ tó ń gba èèyàn yẹn ẹ jẹ́ ká wá ó máa provide òrìṣà yẹn tó ń gba èèyàn lọ́wọ́ ẹ̀ Yínká Ayéfẹ́lẹ́ dẹ̀ ló máa ṣe atọ́kùn dí ọ̀dọ̀ bọ̀bọ́ yẹn àti ní láti máa ṣe pé wọ́n tún lè sọ wá lẹ́nu aláre ó lè padà jẹ̀bi ẹni tó ti jàre lè padà jẹ̀bi bọ̀bọ́ yẹn sì wọn ò ṣóòdù ẹ gbogbo fídíò tí mo rí wọn ò ṣóòjú bọ̀bọ́ yẹn adẹ̀rojú Yínká Ayéfẹ́lẹ́ wọn ò gbé pamọ́ ṣèbá gbọ́ fọ́ọ̀sì Yínká adẹ̀rojú ẹ̀ abẹ́rẹ́ tó bá ti lókun nídìí kì í sọnù ẹ jẹ́ ká gbé Yínká ká lọ bá ní pẹ̀lẹ́ kùtùrù ẹ jọ sá ọ bàbá wa o ẹni tẹ́ ẹ ṣe interview fún tó ní òrìṣà tó ń gba ènìyàn ẹ jọ afẹ́ rí adẹ̀fẹ́ béèrè 1 or 2 questions lọ́wọ́ ẹ̀ agboolé wọn tó ṣàyẹn wà afẹ́ rí ìdí tó ṣàyẹn fi ń gba èèyàn afẹ́ rí ọ̀pọ̀lọpọ̀ wọn kàn máa hun irọ́ jọ láti ba ìṣẹ̀ṣe jẹ́ ẹ wọ bàbá tó mú lẹ́nu jọ́ mẹ́ta tán ló gbé ẹbọ ṣe bá fà ní bàbá yẹn èmi nìkan mo tàn wọ́n dẹ̀ sọ́rọ̀ yẹn náà báwo ni sọ pé ṣèbó níṣẹ̀ṣe ni kò yẹ kàn ná ẹbọ tó gbé yẹn ó lè pààyàn ṣe bá fà ni kò sí nǹkan kan ní ẹbọ tó gbé ṣèbó fẹ́ fi bàṣẹ̀ṣe lójú jẹ́ ni sùúrù náà máa fi múrú wọn lọ́rùn ọwọ́ náà wọ́n rìkọ́dù eléyìí sọ́mọ́ náà ń gbé Yínká Ayéfẹ́lẹ́ ṣépè wọ́n máa láwọn oníṣẹ̀ṣe wọn ọmọ jù yẹn lọ wọn ọmọ kan ju kíní ẹ̀kọ́ ìṣẹ̀ṣe kọ́ nìyẹn Yínká Ayéfẹ́lẹ́ fún ara ẹ̀ máa wá sórí live program ó máa jáde afẹ́ mọ ibi tí bọ̀bọ̀ yẹn wà before kọ́tẹ̀ tó máa ṣépè fẹ́ anybody rárá kò lè ń sọ̀rọ̀ èpè báwo Yínká Ayéfẹ́lẹ́ máa kọ́kọ́ wá ná wọ́n lè padà dàtírọ̀ pé ṣé èmi tẹ́ ti ṣépè fún èmi tẹ́ ti ṣe ẹni tí ò lẹ́ni tó fẹ́ provide tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọ́n á máa parọ́ pé torí pé ti ṣépè fáwọn ẹ má yẹ ká ṣe èpè kankan lórí live program Yínká Ayéfẹ́lẹ́ gangan ẹ jẹ́ ká protest afẹ́ rí Yínká Ayéfẹ́lẹ́ ó máa provide bọ̀bọ̀ yẹn ṣẹtọ stand ó máa provide bọ̀bọ̀ yẹn máa wá provide òrìṣà tó ń gba èèyàn lọ́wọ́ ẹ̀ àtọ́jú tó ti ń parọ́ mọ́ wa pé à ń fi èèyàn bọ orò mélòó nu wọn ló post evidence láti fi èèyàn bọ orò mélòó nu wọn mo sọ̀rọ̀ kan lọ́jọ́ ọ̀nà mo ní Olúwo tó ń ṣe rádaràdá lẹ́nìí wọn ò ṣe pé Olúwo jáde kó wá búra pé òun ò sí gbẹ́rẹ́ pé wọn ò ṣòro ọba fóun ìgbà tó ń ṣòro ọba fún ṣó jẹran èèyàn kò lè bọ́ta náà ó dẹ̀ ń gbé láwọn ẹlẹ́sìn Islam lẹ́yìn but most of àwọn oníṣẹ̀ṣe ẹlòmíì wàdùwàdù la fi ń rédà lẹ́ẹ̀kan ló fi ń bẹ́ wa lọ́wọ́ ẹ̀sìn tó ní àlàáfíà jù láyé ó lẹ̀ fi ṣẹ̀ṣe kò sí nǹkan tẹ́nibọ̀dì lè sọ fún mi ṣé wọ́n ṣẹ̀ṣẹ̀ Mẹ́kà ni go to my page and check wọ́n ṣẹ̀ṣẹ̀ ní Mẹ́kà wọ́n ṣe ní Jerusalem àwọn èèyàn máa lọ síbi tí wọ́n bí Jésù sí wọ́n máa kíìsì ẹ̀ ṣé yẹn ò kí ń ṣe òrìṣà. àdúrà wa gba àbọ̀ mi rè o àbọ̀ wà bọ́ mọ́ o. ẹ ṣeun gidi gan ma. àbọ̀rọ̀ àbọ̀ ẹjọ́ gbogbolé ó ní nǹkan kan tí mo fẹ́ chip in. ok. ẹjọ́ ṣe ń gbọ́ mi. à ń gbọ́ yín mà. bẹ́ẹ̀ni. mo ṣe ẹ̀làbọ̀ yìí fún gbogbo wa. according to nǹkan tí ìyá Ajefunke sọ màmá tó wọlé lẹ́ẹ̀kan grandma tó wọlé lẹ́ẹ̀kan tó sọ̀rọ̀ she made it clearly nípa àwọn kì í ṣe oníṣẹ̀ṣe wọ́n ní àwọn kì í ṣe olórìṣà but ọmọ Yorùbá làwọn and I understand her feelings mo understand nǹkan tí wọ́n ṣe feel ìgbà tó ń rí fídíò yẹn and mo lè sọ pé ọ̀rọ̀ tí ẹ ó tún lè fẹ́ dàbí ìgbà tó jẹ́ pé bóyá wọ́n ṣépè is àwọn tí wọ́n sọ pé àwọn kì í ṣe oníṣẹ̀ṣe àbí tí wọ́n wà ìṣẹ̀ṣe lójú jẹ́ wọ́n sọ ọ̀rọ̀ bóyá tí ó tako ọ̀rọ̀ Ayéfẹ́lẹ́ bóyá wọ́n ń ṣépè fún ní orí bíbá yìí látìgbà tèmi ti join fídíò live yìí ìyẹn ìkan and pé wọ́n ṣe live mo believe pé these are part of the things that is going to make everything pé láti lè jẹ́ kí àwọn
tó jẹ́ àgbààgbà ìṣẹ̀ṣe tí gbogbo wọn bá ń rí lọ́tún lọ́sì á lè touch the right channel to call him bóyá wọn máa jáde ni o bóyá wọn máa sọ fídíò wọn because tá a bá ní pé ká dákẹ́ àwọn èèyàn in fact èmi as a person látàrọ̀ tí mo ti rí fídíò yẹn I'm not like so many things is going through my head so tá a bá wá síbí báyìí tá à ń ṣe live video tí àwọn one or two people tó ń ṣe fídíò kò mí rò bóyá ó ti bá jù báwọn ọmọ ìfẹ́ sọ láti ọ̀dọ̀ tèmi nǹkan tèmi rò from my own contribution ni èmi fi ń sọ̀rọ̀ o so ẹ ṣé gan. ẹ jẹ́ kí n sáré chipping sí ọ̀rọ̀ yẹn mà ṣe rí àlè dákẹ́ ìdí tá a fi dákẹ́ ni pé ní àná ni kíní yẹn ṣẹlẹ̀ náà ni sì yẹn ṣẹlẹ̀ so lẹ́nu àná yẹn àwọn àgbà tí wọ́n ti sọ̀rọ̀ lé lórí tí mo dẹ̀ ti rí wọn kì í ṣe mẹ́rin àwọn yẹn dẹ̀ ti tag mi gidi gan lórí fídíò yẹn kí ló wá ṣẹlẹ̀ ni pé ní àárọ̀ ìbílẹ̀ àárọ̀ ṣe mọ́ yìí gbogbo kan tí ń jẹ́ oníṣẹ̀ṣe látòkè meeting ti lọ lóríṣiríṣi kódà mo drop meeting gan ni mo wo orí show gan báyìí pé a gbọ́dọ̀ sọ̀rọ̀ lé lórí tó tá a bá sọ̀rọ̀ àwọn èèyàn wọ́n fẹ́ mọ̀ bóyá take action àbá take action tá a bá sọ̀rọ̀ àwọn èèyàn lè mọ̀ pé bóyá action lọ àbí action lọ lé lórí bàbá mi jèlè testify nínú yàrá ìtẹ̀síwájú ìṣẹ̀ṣe ta open akànlẹ̀ sọ síbẹ̀ ní pé tó pé nǹkan báyìí urgent meeting wà nílẹ̀ báyìí tá a bá rẹ́ni tó bá tún fẹ́ ní tó bá ní interest láti join o kí wọ́n wọlé so àwọn oníṣẹ̀ṣe náà àdákẹ́bẹ̀ tá a bá sì tún jáde báyìí láti máa sọ báyìí àwọn àfáà yẹn wá tó máa lo opportunity láti bá fi máa bàǹkan jà táwọn tí wọ́n tá ń pè láwọn ẹlẹ́sìn kejì yẹn ìṣubú wa ni wọ́n wá wọ́n rí pé àwọn yẹn ti ń padà sílé wọ́n rí pé orúkọ táwọn wà wò oníṣẹ̀ṣe pé kò rí bẹ́ẹ̀ so wọ́n sábà ń gbọ́ gbogbo gbọ́tọ̀ láti bá fi támìjì wa so tí wọ́n wá ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ táwọn bá fọ́ lọ́wọ́ tàbá sọ̀rọ̀ yẹn à ń jẹ́ kó yọ pé bó ṣe rí gẹ́lẹ́ náà nìyẹn àwọn tán ń ṣiṣẹ́ wọ́n ṣiṣẹ́ lábẹ́ àwọn tán ṣiṣẹ́ abẹ́kàtọ́ ṣiṣẹ́ àwa náà tá a tún wà lókè bẹ́ẹ̀ tá a tún jẹ́ ó tún mọ yáwó ìwà pé kíní yóò rí bẹ́ẹ̀ o kò sí nǹkan tí ń jẹ́ bẹ́ẹ̀ o káwọn náà kádẹ̀ jókòó àti wò pé kẹ́wo fídíò yìí bó ṣe rí wọ́n jọ ní plan work ní according to bí Ayefele gan bó ṣe ń béèrè yẹn gan òun ti sí lẹ́nu pé ẹ lọ bí báyìí ṣe nǹkan báyìí òun gan tí fi ń já sí pé òun gan mọ̀ nípa nǹkan tí ó ń ṣẹlẹ̀ yẹn so káwọn kan má rí kíní ẹ̀ pé bóyá bó ṣe rí nìyẹn so kò rí bẹ́ẹ̀ life tá à ń ṣe yìí láti fi jẹ́ káwọn wá mọ̀ pé à ń rí bet a gbọ́dọ̀ kájú àwọn bàbá àtàná wọ́n rí wọn sọ̀rọ̀ wọ́n lo ìjọmọlúàbí ló fà á tí àyè fi gbà wọn tó báyìí ẹ máa gbọ́n bàbá wa wọ́n á dákẹ́ wọ́n á fọ́lẹ́ wọ́n máa wòye báyìí ẹ máa gbé wọn ṣe pé nǹkan tí wọ́n ṣe máa ní wọ́n ṣe wọ́n á fọ́lẹ́